àìsàn stroke ó ṣẹlẹ̀ bó ló ṣe wáyé àwọn àtàkùn àbóyá election tó lọ tọwọ́ bọ̀ ní bó lè ṣe wáyé sá. èmi tẹ̀ ti gbà pé títàn ti dé. nígbà yẹn. wàláì tàláì sùmọ́bìlà làṣìláwà mo gbà pé títàn ti dé torí ẹbí mi kan ò ṣerú ẹ̀ rí ẹbí mi ò gbọ́nù tán. ní pé bẹ́ẹ̀ ó ti ẹ̀kọ́ nìkan rí. ti ẹ̀kọ́ nìkan rí. olóòótọ́ ìlú òṣìkà ìlú ni ṣé mọ̀ pé gbogbo tèmi ṣe ń gbà yẹn mo dí àwọn kan lọ́wọ́ ni. bọ̀ ìrìnlẹ̀ mú wọnú ẹgbẹ́. kí ló ń ṣẹlẹ̀ ní òṣèlú sí i ẹni tó ní dáadáa wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn tí ò ní ọkàn àti àyà àgbà ṣe tó dáa sínú ìlú wọn nígbà fáwọn yẹn. láti ṣe ilẹ̀ ẹgbẹ́ wa ń kọ́. mo ní mo hand over ẹ̀ fún àwọn tó wọlé padà. bẹ̀bùrọ̀ wà báyìí ó sì wà ṣá ilẹ̀ wà tí n bá ti rí wọn. ìbáwọn náà máa wá sórí ètò. ANTP ní ń gbà yẹn kápá àrẹ ṣe àbí. ẹgbẹ́ kan náà ni ṣé iṣẹ́ kí ni iṣẹ́ ọ̀tọ̀ ni tábà ń ṣe ni ṣèbí iṣẹ́ rí ìtàgé náà gbogbo àṣẹ. àwọn kan tó ń rò pa àwọn lágbára wọn ní rárá Rẹ̀mí Ṣítàbí ti gbọ́n jù ọmọ Èkó ni ó rí gbogbo nǹkan gbà freely àwọn alágbára kan ni. àwọn alágbára wo àtàwọn wo. tí n bá sọ pé alágbára ẹ wá lágbára àgbà náà ẹ wá lágbára wo lórí wà nínú ẹgbẹ́ ẹ mọ̀ pé mo gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan fẹ́ gbẹ́ ńgbà náà mo lajú ẹgbẹ́ ńgbà náà ọ̀pọ̀lọpọ̀ tí ò ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ Ọlọ́run lò mí ní ìsọpágbára mi láti ṣe. ẹ súnmọ́ ìjọba Èkó dáadáa. ó súnmọ́ ìjọba Èkó dáadáa. ẹ súnmọ́ Bọ́lá Ahmed Tinubu. bẹ́ẹ̀ni àti sẹ́nẹ́tọ̀. bẹ́ẹ̀ni Olúrẹ̀mí Tinubu. bẹ́ẹ̀ni dáadáa. ìpàdé meeting àádìgómìnà ni mo lọ ṣe. within Ìkòròdú within Ìkẹjà sí Ìkòròdú mo ní accident lẹ́ẹ̀mẹ́ta. ṣé nígbà ọ̀rọ̀ nígbà election yẹn náà. bẹ́ẹ̀ni mo ní accident lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ ẹsẹ̀ yìí ò ṣiṣẹ́ so èmi rò pé mo yí mọ́tò ni mi ò yí because kò sẹ́jẹ̀ ń bẹ́ẹ̀ kò ṣiṣẹ́ ló mú mi bá ẹgbẹ́ yẹn náà ni mo fi ń ṣe gbogbo àwọn accident yẹn ṣùgbọ́n lọ́lá Ọlọ́run lọ́lá àwọn èèyàn lọ́lá àwọn aládùúrótì. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káwá sí orí ètò mani Oyinmomo lè ètò náà ní Oyinmomo láti agbára AK Media Concept níbi tí ọba aláwọ̀ àbí tí ní kò máa ṣe é ṣe fún wa a ti wá lọ sí Ìgbárá a lọ sí Ìgboro a ti lọ síbi ìnájà wa níbo níbi ìnájà láàrin àwọn òṣèré tíátà ni o àwọn Sẹ́ríkì Sàràkí tí wọ́n jẹ́ gbajúmọ̀ láàrin àwùjọ ọ̀kọ́lá àwọn tí wọ́n ti di ẹgbẹ́ òṣèré tíátà wọn nílẹ̀ yìí tí kí wọ́n sì bí èso dáadáa fún wọn wọ́n ń gbóhùn gómìnà wọ́n ń gbọ́ ti alára ń gbọ́ ti ajírò bàbá wa Rẹ̀mí Alhaji Abdulrahim Ṣítàbí ọmọ Èkó pàtàkì. akínyìn o kí gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò àgbáláyé. ṣé mo ti ẹ̀ gbórúkọ ọ̀hún. wọ́n ní ọdún àbókí náà ti kú ó ti pẹ́. ó ṣe díẹ̀ lọ́yọ̀ọ́ ẹ̀tọ́jú ẹ̀rọ ni Rẹ̀mí Ṣítàbí Rẹ̀mí Abdulrahim ni àbí Rẹ̀mí abẹ́ funkify ẹ̀ ni. funkify náà ni. ni Rẹ̀mí ṣùgbọ́n Abdulrahim. Abdulrahim. torí mùsùlùmí a bá ń sọ pé bí yẹn mùsùlùmí dáadáa ni wọ́n bá. bẹ́ẹ̀ni mọ́ṣáláṣí àkọ́kọ́ ní ìgboro Èkó náà yìí náà. bẹ́ẹ̀ni lágọ̀ọ́ sọ̀fin tiwa. ìyá mi Ayọ̀lá àgọ́ sọ̀fin náà gbé dáadáa. ó pẹ́ náà àdúpẹ́. bàbá tá a bá ń sọ nípa iṣẹ́ tíátà agbó ti Báyọ̀ Ọmọ Ìyá Àjẹ́ tó gbilẹ̀ dáadáa ṣégbà náà lè bẹ̀rẹ̀ àbí ẹ ti ń mú bọ̀ kí ọ̀rọ̀ tó kan Báyọ̀ Ọmọ Ìyá Àjẹ́. ọdún yẹn ti pẹ́ kí sinimá Báyọ̀ Ọmọ Ìyá Àjẹ́ tó jáde. kò tiẹ̀ tó jáde rárá. ṣùgbọ́n ibi tó lọ́n bá sọ pé ibi téèyàn ti máa láre àbí ibi tó orúkọ ti máa jáde rèé ní ti Báyọ̀ Ọmọ Ìyá Àjẹ́ kí Báyọ̀ Ọmọ Ìyá Àjẹ́ tó wá jáde Kọ́ran Dìkìlà ti jáde. Kọ́ran Dìkìlà. ṣé Kọ́ran tó lọ láìpẹ́ yìí. tó lóògbé láìpẹ́ yìí. Dìkìlà. bẹ́ẹ̀ni. bó wàá lè ti ń ṣe jẹ́ ń bẹ́ẹ̀. èmi ni mo ní sinimá
ẹ̀yin lẹ ní Kànràn the Killer. ẹ̀yẹn gan ni mo lè sọ pé ó gbé orúkọ jáde ìyẹn ló fún mi lókìkí àkọ́kọ́ torí wípé àti lókìkí náà kò gbilẹ̀ tó bó ṣe gbilẹ̀ nígbà tí Kànràn the Killer jáde ni mo ti ṣọ̀pọ̀lọpọ̀ eré orí stage tó fún mi lókìkí bẹ́ẹ̀ ni mo ti ṣọ̀pọ̀lọpọ̀ series lórí tẹlifíṣọ̀n eré ọlọ́sẹ̀ mẹ́tàlá tó fún mi lókìkí ṣùgbọ́n nígbà tí Kànràn the Killer jáde lọ́pọ̀lọpọ̀ wá wò pé who is this person ta lẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ló fún mi lókìkí Kànràn the Killer ló wá gbé wa dé di Báyọ̀ ọmọ ìyá jẹ́. sẹ́yìn náà lẹ́yìn àbí wọ́n pè é sí ni. mi ní gba credit oní credit torí mi ni mo gba credit ẹ̀. ṣùgbọ́n nǹkan lẹ ní. bàbá Fọ́kòkò ló ní. Alhaji Fọ́kòkò náà kọ story yẹn gbà yẹn náà gbé wá bẹ́mi àtàlàdé Arómiré. èmi ni mo wá style pẹ̀lú Yangba Life kọ́lọ́mbà mi fọ̀rùn kan. ọlọ́mọ àforíjì wọn. tó ìgbà yẹn tí késẹ̀tì wa bá jáde tí fíìmù wa bá jáde fídíò ìlú òyìnbó la máa ń kọ́kọ́ tà sí. iṣẹ́ dáa. bóòlù ẹ̀jẹ̀ fi ránṣẹ́ ńgbà náà. àwọn tó ń rà wà lọ́hùn. ó ti ní bó ṣe ń ṣe. ó ti ní bó ṣe ń ṣe wọn á kàn lọ fi ránṣẹ́ náà ni a bá ti fi ránṣẹ́ àwọn bá ti gbà wọ́n á dọ̀bẹ̀. ní VHS àbí. ní VHS wọ́n bá ti fáwọn àwọn ọmọ bó ṣe máa ṣe àti máa ṣe negotiation. nígbà tí Báyọ̀ ọmọ ìyá jẹ́ àwa ò ṣe mọ̀ pé nǹkan tí yóò bá kàkún a kàn ṣe é pé ṣáàjì àṣẹ lóyè bàbá yẹn lẹ́ni fíìmù yìí tẹ́lẹ̀ ṣe ṣe yẹn ẹsẹ̀ ń díẹ̀ àdẹ̀sẹ̀ ń díẹ̀ ló bá di pé a ní ibi kan tá a ti máa ń gba phone call lọ́tọ̀ ń gbà yẹn. GSM tí ì di ẹ̀ báyìí. rárá kò sí kan tí ń yá Android. ó dẹ̀ pé wọ́n àbí gan mọ̀ pé wọ́n ti rìlíìsì Báyọ̀ ọmọ ìyá jẹ́ lórí pé ẹni kọ́ọ̀lù o àwọn kan béèrè yín o ẹ bá wá pé wọ́n wá o kí ló dé tàbájá máa bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo bá débẹ̀ láti gbé kọ́ mu rí pé ọ̀rọ̀ lórí Báyọ̀ ọmọ ìyá jẹ́ ni. náà ń sọ. eléyìí tó wá ti le ju Kànràn the Killer tó wà ń ta o bí Kànràn the Killer bí Báyọ̀ ọmọ ìyá jẹ́ ṣe ètò gbàwájú nìyẹn. ó ṣe gbàwájú nìyẹn. bàbá okò wá ní gbùgbù gbọ́mọ̀ níbi tí a ti fà á wá ẹ̀ sọ̀rọ̀ 1991 tẹ̀ ṣe Kànràn ni àbí bọ̀ ṣáájú ìgbà yẹn bọ́lẹ̀ tí ń bọ̀ gan-an ta ni Destiny Helper ẹni tó kún yín lọ́wọ́ tí bó fi di bó ṣe dà lónìí ta ló kọ́ yín iṣẹ́ yìí. àwọn méjèèjì tán kọ́ mi níṣẹ́ yìí kọ́lọ́mbà mi fọ̀rùn kẹwọn. Allahumma àmín. Dèjì Bánkọ́lé tíátà àwọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà náà mọ̀ sí Addis Ababa ọkọ Emily Oníkaba. ara wọn ṣe àbáṣà ni. bẹ́ẹ̀ ni. Àdìsá. Addis Ababa àwọn ni mo ti ń ṣe tíátà nílé ìwé entertainment là ń ṣe ó ti wù mí ṣùgbọ́n nígbà táwọn break lọ́dọ̀ Baba Sala tó ya kú ń bẹ́ẹ̀ tó máa kọ́kọ́ kó àwọn èèyàn jọ ibi tèmi ti kàwé náà wá ìyẹn ni ìlú Oǹdó ọmọ Oǹdó ni wọ́n. ẹ̀tọ́ lóǹdó ni. mi ò tán mọ́ Oǹdó rárá iṣẹ́ gbé bàbá tèmi lọ́bẹ̀ ni. ọmọ Èkó pọ́nbélé ni ọmọ Èkó pàtàkì. ọmọ Èkó pàtàkì. nígbà tí Àdìsá wálé ṣe mọ̀ pé àwọn tíátà tó bá mọ̀ náà máa pè pé lágbájá báyìí àwọn lórúkọ jákèjádò àgbáyé. àwọn Àdìsá ń gbà ní. Àdìsá Baba Sala àwọn lórúkọ jákèjádò àgbáyé ṣùgbọ́n àwa náà lórúkọ ní ìlú Oǹdó tó ti mọ̀ pé àwọn eléyìí ṣe tíátà. díẹ̀ àwa náà pè pé Àdìsá bàbá náà fẹ́ kó ire jọ ó mà ti kó lọ́dọ̀ Baba Sala so mo jẹ́ kan nínú àwọn. tẹ́jọ bẹ̀rẹ̀ ńgbà náà tájọ bẹ̀rẹ̀ tájọ ṣe freedom ọgbẹ́ káàkiri gbogbo agbede Lomé agbede Kútọ́nù agbede Ghana náà torí pé àwọn popular káàkiri kíni náà kọ́ ṣe ń gbà yẹn freedom lẹ́yìn freedom a ṣe Àdìsá káàbọ̀ àjọṣe. ẹ̀bùn freedom tó ṣe gbà yẹn freedom pé àwọn bọ́ ní olóko orí nàbí ń bo. pé àwọn gbà yọ̀ǹda lọ́dọ̀ Baba Sala. ogun bájà kú ń bẹ̀rẹ̀ àbí. wọn bájà kú gbogbo wọn pọ̀ gbà náà tí Baba Sala. yọ̀ǹda. wọ́n ra mọ́tò fún wọn gan gbà tán lọ. Baba Sala. bẹ́ẹ̀ ni gbogbo wọn náà fún ní Volkswagen. Baba Sala. bẹ́ẹ̀ ni.
wọ́n fún Okondo, wọ́n fún Yasala, wọ́n fún Addis Ababa, wọ́n fún Babalẹ́gbàá, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Yasala ìlú dáńgbà ní. àwọn ọmọ ìlú ẹ̀rí ṣá. Kò tí ì sí o. dèní gan. dèní gan. ẹ yóò ṣe. àmì. ọlọ́jẹ̀ kẹ́yìn lè ṣe. àmì. wow. kò tí ì sọ ní tíátà tó ṣe. Baba Sala ló kọ́kọ́ ṣe nǹkan yẹn gbà yẹn wọ́n fún wọn torí mo mọ̀ pé lẹ́yìn tí wọ́n fún wọn ní Volkswagen B2 nígbà náà wọ́n kan gba ìgalà lẹ́yìn tó fún wọn ìyẹn náà gbé wá sí Ondo so yẹn la kọ́kọ́ fi bẹ̀rẹ̀ eré iléèwé kéékèèké tẹ́ ń lọ káàkiri tábàdẹ̀ gbọ́ Addis Ababa ńgbà náà òun náà lórúkọ àwọn náà lórúkọ mọ́tò yẹn là ń gbé kiri kó tó wá di pọ́lọ́ ń ṣe dánfó fún wọn gbà yẹn mọ́tò wa di méjì la fi recruit gbogbo àwọn èèyàn a lọ ṣe stage káàkiri gbogbo Nàìjíríà a lọ Kútọ̀nù a lọ Ghana pẹ̀lú Àdìsá Káàbọ̀. bàbá àwọn obìnrin kọ́ kí ni wọ́n sọ nígbà tẹ́ ń lọ Ghana tẹ́ ń lọ gbogbo ẹ̀. mo fẹ́ lè sọ pé bàbá mi ò fara mọ́ rárá. ẹ̀yin sákùnrin làbẹ́ ń yọkùn lé. mo ń sá ni wọn ò gbà níjọ́ tó kọ́ mọ̀ pé mo ń ṣe eré orí ìtàgé wọ́n nífẹ̀ẹ́ sí i torí pé wọ́n pe gbogbo àwọn òbí kan wá wò wá nílé ìwé ńgbà náà lẹ́yìn ìyẹn Alhaji ò mọ kankan pa ẹ̀ mọ́. Alhaji ni bàbá. bẹ́ẹ̀ ni chief imam ni wọ́n. alhamdulillah. wọn ò gbà níjọ́ tó kọ́ wò pé mo bọ́ sórí mọ́tò torí ẹ máa lórí mọ́tò ńgbà yẹn ni. ẹ máa polówó káàkiri àdúgbò káàkiri gbogbo everywhere pé pàtàkọ́ rí mi wọ́n ní Rahim gba olódi eégún orí ọkọ̀. Rahim ìgbà olódi eégún orí ọkọ̀ èmi bèèrè jẹ́ pé ńlọrin ni o. mo dẹ̀ ní iṣẹ́ tíátà ní kinní kan ìwọ rọ́bẹ̀ èkó kan tó ṣàgbérí alágbèlò ní tíátà. iṣẹ́ rọ́bẹ̀ èkó kan tó ṣàgbérí wọ́n ní wọ́n bá wá ń ṣàgbé lọ́dọ̀ ọmọ èkó ni ọmọ èkó wa káṣọ á fún wọn lówó. èkó tá a wà yìí. nígbà náà ṣùgbọ́n àṣà ń ba yí kádàrá ni àṣà ń ba yí ńgbà yẹn káàkiri mo kó lọ́dọ̀ Àdìsá àtọ́ ọ̀pọ̀lọpọ̀ bíi mo kó lọ́dọ̀ Addis Ababa mo wá lọ join S. Abolade Oyeyemi. S. Abolade Oyeyemi the black cultural revivalist àwọn náà ti dolóògbé kọ́lọ́hún dẹ̀lẹ̀ fún wọn ọmọ Abẹ́òkúta làwọn àwọn wá tọmọ ìyá mi níjọ́ tí ìyá mi rí pé mò ń ṣe tíátà ìyá mi sọ pé wọ́n fà á pé tíátà tó bá ti wà fẹ́ ṣe tíátà wàá ṣe lọ́dọ̀ ẹni tí a mọ̀ àbúrò mi kan wà tóun náà ń ṣe tíátà wọ́n ṣàjẹ́ kí n mọ àwọn ọ̀gá yẹn ń gbà yẹn mo dẹ̀ cross ọ̀dọ̀ wọn mo kẹ́kọ̀ọ́ tó pọ̀. àwọn náà wà lóńdó ni àbẹ̀tìdáyé sẹ́kọ̀ọ́. àwọn ò sí lẹ́kọ̀ọ́ wọn ò sí lóńdó ń gbà yẹn bọ̀ àwọn náà padà dóńdó. mi lè sọ pé ipasẹ̀ mi torí a ṣeré wọ Ifẹ̀ ṣeré wọ Ifẹ̀ tẹ̀dó òkè gbóǹkankan làjá sóńdó. èyí ló tèmi lélẹ́yìí èmi mọ bí dáadáa. àwọn skul táwọn ò mọ̀ èmi mọ̀ láti lọ búùkù. àwa lóńdó. tó wá ń dun wọn gbà abẹ kàṣà kan ṣe passion yìí kan ṣeré jí. passion la fi ń ṣe kì í ṣe owó tó pọ̀ ṣùgbọ́n àtọrọ jẹ. torí pé tá a bá fi lẹ pósítà sílùú kan pa fẹ́ ṣeré à ń pa owó ṣé mọ̀ pé owó kéékèèké owó nígbà náà ló fi ń wò wá 50 kọ́bọ̀ 1 naira. owó dẹ̀ ni. owó nígbà náà. bàbá. bí a bá pa 100 naira owó ni. ilé ìwé wa ń kọ́ ń gbà yẹn. ẹ mú kọ́ ni àbẹ kan tí ẹ̀ pàtì yányán. n tó dùn bàbá mi jù nìyẹn. secondary school tí mo wá dé nígbà yẹn mo ti bẹ̀rẹ̀ tíátà mo lọ join dramatic society wọ́n wá rí i pé mo mọ̀ ń pa ẹ̀ ju gbogbo àwọn tó kù lọ wọ́n á fi mi ṣe president mi ò lè kó ń bẹ̀ mọ́. ó wá rí i pé mi ni mo wá sọ pé ok ẹ jẹ́ ká kàwé báyìí ẹ jẹ́ ká fi ṣeré ẹ jẹ́ ká wòwe báyìí ẹ jẹ́ ká fi ṣeré àwa ń gbé àwọn ìwé yẹn káàkiri àwọn eré yẹn káàkiri àwọn iléèwé àwa ń rówó ń bẹ̀ 50 kọ́bọ̀ 1 naira 50 kọ́bọ̀ 1 àmà pawó tó bá ń kawó báyìí ilẹ̀ máa kún ni torí ibi tọ́mọ 200 150 300 láti ń wòran ní skul kan. tẹlifíṣàn sì pọ̀ ńgbà náà. tẹlifíṣàn bò ilé tó ní tẹlifíṣàn fíw ilé tó bá ní
bàbá ọmọ ìyá ọmọ alọ́dún lójú wíńdò máa wò ó ni. mo garun lé onílé. máa garun wọlé onílé. ẹ̀rọ akẹ́kọ̀ọ́ káàkiri àgbáńláyé a sọ pé eléyìí ni pé àjọ máa gbádùn ara wa dáadáa ni ẹ sì jókòó ẹ wá nǹkan kẹfìlẹ́ dáadáa eléyìí àjọsọ tí yóò sì dùn mọ́ wa dáadáa ni. bàbá ìgbà wa ni ẹ wá tàtàpọ̀ tẹ dé sẹ́kọ̀ọ́ àbígbà ọgọ́lẹ̀ di òmìnira ara yín. ọ̀dọ̀ Abọ́ládé Oyèyẹmí ni mo wà títí àti gbóríṣiríṣi ṣe àti tọ́ àti lọ oríṣiríṣi káàkiri. Nǹkan kan ṣáà ṣẹlẹ̀ nígbà yẹn tí mo ní láti padà sí Ondo. Oyèyẹmí theatre àwọn máa ń Oyèyẹmí travelling theatre làwọn ń jẹ́. Wọ́n ìjókòó káàkiri ni kò síbi táwọn kì í tọ́ ọ̀dẹ́ wọ́n lè búùkù eré oṣù 3 kalẹ̀. Tábà ti ń kó òun lu kan wọ́n lọ ìlú kejì. wọ́n sì rówó ẹ̀. Kì í ṣe gbogbo gbà yẹn wọ́n gbàdúrà pé wọ́n fẹ́ kọ́lé dàbí. Nígbà tí nǹkan bá ti ń jọ tán dẹ̀ ń jẹ tán mu. àwọn díẹ̀ ọmọ ṣàníyàn nǹkan ńláńlá. Kò sí nǹkan ńlá kò sójú kòkòrò tó wà sí yóò sí gbà náà. kò sí lẹ́gísọ̀sì. ìwọ̀n bá ti pa ohun tó wàá ná ohun tó wàá jẹ là ń tọ̀ káàkiri ńgbà yẹn kó tó wá di pé mo ní láti padà. Ibú àsìkò yẹn bàbá mi ti ń bínú pé yunifásitì yìí bó bá lọ wàhálà ni bó bá ṣe kíní kan gbọ́dọ̀ wọ inú. ṣùgbọ́n ibi orí bá dání sí làgbé mo wá láti padà wá sílùú Ondo nínú tọ́ yẹn. Ìlú Ondo yẹn lèmi náà ti wá wò pé mo ti wà lẹ̀ àwọn Oyèyẹmí ti lọ tọ́ Addis Ababa ti lọ tọ́ kí lèmi wá fẹ́ máa ṣe mi ò kọ́ṣẹ́ míì. Mo wá pàdé àpò pọ̀ mọ́ ọmọ Ògúnmọ́lá kan Passato promotion ló ń pè wọ́n. ọmọ Ògúnmọ́lá ọmọ Kọ́lá Ògúnmọ́lá. àwọn ní àkọ́bí àwọn lẹ̀gbọ́n àwọn Péjú ẹ̀gbọ́n Yọ̀mí Ògúnmọ́lá ṣùgbọ́n tíṣà làwọn ní Jubilee Community Grammar School Lóńdó town. àwọn náà máa ń fà wá léré torí pé tí a bá fẹ́ ṣeré ní school àwọn master yẹn lè máa lọ bá pé a máa fẹ́ ṣeré ẹ̀mú poster yín lọ title dà ẹ̀kọ́ tíkẹ́ẹ̀tì fún wọn. wọ́n á rí i pé mo rí i pé wọ́n like mi àṣàjọ wà á máa wá ṣeré school wọn pẹ́pẹ́pẹ́ láwa ní mo wá sọ fún wọn pé mo fẹ́ dá group tèmi lẹ̀ o. ṣé o ti rẹ́dì mo rẹ́dì ṣùgbọ́n àti ráwọn èèyàn kójọ náà ní wàhálà wọn ni wọ́n láwọn ọmọ Dramatic Society ní school wọn wọ́n wá kọ́kọ́ kó obìnrin 6 fún mi. obìnrin ló dẹ̀ burú jù nù tíátà ńgbà náà o ò lè róbìnrin tó máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ torí tó bá ti lè wá jọ́ yẹn báwọn aláṣẹ́wó ni òbí ò ní gbà ló mú àwọn bàbá wa àgbà náà fẹ́yàwó tó pọ̀. wọ́n á fẹ́ yín ní 4 tó yẹnyẹn. ó kó ọmọge 6 fún. pé wàá fẹ́ nu wọn. mi ò fẹ́ nu wọn. ká ní mo fẹ́ nu wọn gbà náà bóyá wọn bá ṣe wà nù tíátà ń sìn. kí ló dé ẹ̀yin gbójú sọ̀rọ̀ ni àbẹ́ ìfẹ́ lọ bẹ̀. ọmọge 6 lọ. omidan 6. bẹ́ẹ̀ ni tó jẹ́ pé mo máa ń fi proud. èmi ò kí ń lo cotton oní tíátà máa ń lò. nígbà tí mi bẹ̀rẹ̀ mi ò ń lo cotton. a máa ń kan set ni àwa 3 aládẹ máa ń kan l'Ondo State. ọ̀gá wa Jimaliu kọ́lọ́hún fọ̀rùn kẹ́wọ̀n ọ̀gá Wọlé Ògúndípẹ̀ kọ́lọ́hún fọ̀rùn kẹ́wọ̀n àti Remi Toffee Theatre and Magical Company. Remi Toffee Theatre and Magical Company. àwọn wọ́n ṣe dán tiwọn. èmi ni orúkọ tó mọ̀ mí sí ngbà náà nìyẹn. ẹ ṣe májíìkì ni. a máa ń yíwọ́ padà díẹ̀díẹ̀ ngbà náà. ẹ ṣe májíìkì ni. yẹn la fi ń kérò òjọ. ṣe é ṣe yín lónìí sá. ẹ má jẹ́ àdán yẹn wò lásìkò yìí. káwọn dán wò. so nígbà náà tí n bá set ọkàn mi máa ń balẹ̀ pé tó bá jẹ́ £1 ló kù lọ́wọ́ ẹ̀wà wòrán kì í ṣògùn ṣe mọ̀ àtìgbà yẹn ni mo ti láfínjú mo fínjú gan-an set tá a máa ń kàn yẹn ó dàbí mímọ bó ṣe rí lójú àwọn èèyàn ìpọ́jú dúdú díẹ̀ onítíátà ọ̀pọ̀lọpọ̀ cotton ni wọ́n ta cotton báyìí wọ́n á cross ẹ̀ wọ́n tanná sí wọ́n ṣeré lọ nìyẹn ṣùgbọ́n tí n bá kan set kalẹ̀ ẹ̀rí tv ẹ̀rí fíríjì ẹ̀rí bẹ́ẹ̀dì ẹ̀rí gbogbo bí ilé gan bí ilé tó bá wá yọjú wo họ́ọ̀lù yẹn wàá wòran. mo fẹ́ nǹkan tó fẹ́ ṣe. kó má lówó wàá lọ wówó yẹn yá wàá wòran so à ń rówó à ń tà
Londo state ni wọ́n Kwara lọ́dọ̀ tiwa lọ́hùn. bẹ́ẹ̀ ni à ń tà wọ Ọ̀yọ́ state à ń tà à ń pawó stage ni ṣùgbọ́n bí a bá ti ṣeré náà la máa sùn hall bá máa ju bíi lọ a bá ti parí eré tó ń káàkó ti bá tiẹ̀ lọ ibẹ̀ náà la máa sùn. ìjọ́ kejì. ìjọba ìjọ́ kejì a tún lọ ìlú mi. ẹ ti ní mọ́tò àbí ò sí mọ́tò ń gbà yẹn. kò sí mọ́tò ṣùgbọ́n torí mi bá mo ṣe lè sọ mo máa ń gba mọ́tò ń gbà náà ni. mo ti lẹ́nìkan tá a jọ lọ́rọ̀ tó jẹ́ pé torí pé set kò ṣeé kó sínú mọ́tò tẹ́ bá lọ wọ̀ igi ni òun ti dúró tì yín. so òun ti wà pẹ̀lú wa tó máa kó wa tàbá a lè lọ ọ̀sẹ̀ kan àtúndé. ẹ̀dẹ̀ ń rówó ẹ̀fún náà. àwọn à ń pawó. káwá mu ní kúkúrú èdè ẹ ti wà lóńdó ẹ ti gbóńdó ẹ ti dé òǹdó ẹ dóńdó náà dáadáa ṣé ti ẹ̀ fẹ́ àwọn olóńdó ṣe bímọ lóńdó. ibẹ̀ mo dàgbà sí i bí bá wá dóńdó tí n bá nípa lóńdó kò dáa kò dáa. ẹ bímọ nígbà tí mo jẹ Oǹdó gbé ni. ẹ bímọ lóńdó ṣé Oǹdó sì ló bímọ fún yín lóńdó. àkọ́bí mi ọmọ Oǹdó ni. wow. àkọ́bí mi ọmọ Oǹdó ni. adúpẹ́ Oǹdó ló dẹ̀ bímọ fún mi. adúpẹ́ ìbàdàn adékù ẹ̀yà wọnú èkó wa tó jẹ́ orírun yín tó jẹ́ báyìí. a fẹ́ ṣiṣẹ́ kan ní Oǹdó èmi ò mọ Àlàdé Arómiré rí mo máa ń gbọ́ pé ẹnìkan wà lẹ́kọ̀ọ́ tó ń jẹ́ Àlàdé Arómiré mi ò mọ̀ rí. Túndé Ògúnmọ́lá Pasato promotion tí mo ní ẹ̀gbọ́n àwọn Yomi Ògúnmọ́lá báwọn péjú Ògúnmọ́lá ló fẹ́ ṣe fíìmù ó fẹ́ ṣe reversal film nígbà náà torí pé optical film owó ńlá náà fi ń ṣe millions ni ṣùgbọ́n reversal yẹn tún rọjú díẹ̀ nígbà yẹn àwọn Àlàdé náà wà ní díẹ̀ tán direct tán ń ṣe gbogbo wọ́n mọ̀ ń pa ẹ̀ dáadáa Àlàdé ló pè ó máa wá direct àti kéròjọ èmi ní location manager àti kéròjọ gbogbo àwọn èèyàn náà ló wá gbogbo àwọn bàbá àgbà kó àwọn èèyàn ọgbà náà gbogbo àwọn pápá ló lò àwọn olórúkọ ńláńláńlá Adélù àwọn ọ̀gá gbogbo wọn Ṣọlá Ògúnṣọlá gbogbo wọn náà pè wá ṣùgbọ́n Àlàdé ni director so ẹnìkan bá ní wàá máa pèrè lọ́mọ Èkó ọmọ Èkó ń bọ̀ ta lọ́mọ Èkó kó má bọ̀ tọ́wọ́ àjọjọ́ ọmọ Èkó náà agbọ́dọ̀ jọ mọ́ra wa ni òun dẹ̀ ti máa dé kí production tó bẹ̀rẹ̀ torí eré kí nǹkan kan bóyá dé ní àwọn ẹ lọ pé Síta Bèyí wá ẹ lọ pé Rémi wá wọn bá pè wá Síta Bèyí ni o Síta Bèyí bo mo ní Síta Bèyí kan náà ni pé méjì gbogbo Èkó mo ní kò pé méjì ó béèrè lágbájá ńkọ́ ọ̀nkù mi ni wọ́n lágbájá ńkọ́ ọ̀nkù mi ni wọ́n lágbájá ńkọ́ brọ́dà mi ni wọ́n lágbájá ńkọ́ máa ṣe so mọ́ra wa nìyẹn. àwa ṣiṣẹ́ yẹn àparí iṣẹ́ náà àjọ wà fún bí ọ̀sẹ̀ bíi 3 àbí 4 àṣà parí iṣẹ́ náà wá níṣòro tó ráyè ìgbà yẹn ntọ́pọ̀lọpọ̀ ṣe máa ń sáfúnṣẹ́ fíìmù nìyẹn iṣẹ́ náà níṣòro ìgbà yẹn ẹ máa rìkọ́ọ̀dù ọ̀rọ̀ lọ́tọ̀ ẹ rìkọ́ọ̀dù visual lọ́tọ̀ iṣẹ́ náà wọ́n rìkọ́ọ̀dù visual dáa kò sọ̀rọ̀ ọ̀rọ̀ kò sọ̀rọ̀. bàbá ẹni kò sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ lọ́tọ̀ visual lọ́tọ̀. ẹbí táwa ni. technical issue ní kò ń ṣe bí ẹnì kankan torí pé àwọn nǹkan tá à ń lò ń gbà náà can ni tape wa ẹ gbọ́dọ̀ tẹ́ bá fẹ́ ya film ẹ gbọ́dọ̀ ní fridge tó ń freeze dáadáa. fíríjì bẹ́ẹ̀ ni amúlétutù. ìdí ẹ̀ ń bẹ̀. àwọn can yẹn tẹ́ bá ti ń kó bọ̀ báyìí náà lè máa kó sí. can. bẹ́ẹ̀ ni ìyẹn real inú ẹ̀ lè máa kó sí ìbẹ̀dọ̀ tí máa lọ máa mú tó máa já tó máa fi sẹ́nu tó máa record tó bá dẹ̀ ti ń record tán tó ti tape ẹ̀ padà inú fíríjì ni. ló tún lọ. continuity àti tape ẹ̀ àti pọ̀ nọ́mbà. bàbá tí o bá sí náà máa mú lọ ń kọ́. iná òkè ń lọ ńgbà náà. iná Nàìjíríà ti darí. iná Nàìjíríà ti darí. kí ló dé tí o dáná. wọ́n lè paná lọ́sẹ̀ kan oṣù kan tí wọ́n fẹ́ paná wọ́n á tún announce pé. ní Nàìjíríà yìí. bẹ́ẹ̀ ni. àbí Ghana lè ń sọ ni. ní Nàìjíríà yìí tí wọ́n bá fẹ́ paná wọ́n á sọ pé wọ́n máa sọ lórí rédíò ńgbà náà pé àwọn fẹ́ ṣe
mo bó ṣe máa ń sọ òyìnbó wọn gbà náà àwọn ní technical kìnìkan láti maintain kìnìkan maintenance. làwọn fẹ́ ṣe o. àwọn fẹ́ ṣe ní iye aago báyìí sí iye aago báyìí. ní Nàìjíríà wa. bẹ́ẹ̀ ni ní iye aago báyìí sí iye aago báyìí kò dẹ̀ ní kọjá kò tí ẹni tó bẹ́ẹ̀ wọ́n máa mọ̀ fi àsìkò sí. bóyá àti ìpọ̀ra wa báyìí nígbà náà. a lè máa pọ̀ báyìí kì í ṣe pé pípọ̀ kì í ṣe pàápọ̀ nígbà náà ilé mélòó ló ní AC ilé mélòó ló ní fridge ṣùgbọ́n ilé mélòó ló ní tẹlifíṣàn ó ti di ọ̀pọ̀ kó yọ̀kú. n tó ṣàwá ni wípé torí èmi náà lọ lóyìnbó mo rí n tó ṣe wá ni pé a plan ọ̀la a plan pé aṣàfojúsùn tí òyìnbó bá fẹ́ kọ́ estate síbí tán bá fẹ́ kọ́ ilé bóyá 100 àbí 200 wọ́n ti ro ọ̀la mọ́ wọ́n ti ro ti 100 years kalẹ̀. wọ́n ti ro ti 100 years mọ́ wọ́n ti gbẹ́lẹ̀ wọ́n ti do gbogbo wáyà wọn síbẹ̀ transformer gbogbo ẹ̀ wọ́n ti mọ bọ́ ṣe máa ṣe wọ́n ti rò pé ilé 100 lakọ́ yìí o ó lè dọ̀la kó di 200. bó ṣe mọ́ ronú. wọ́n ti rò. ọ́dì wa sọ̀rọ̀ kí wọ́n ṣẹlẹ̀ bàbá. nígbà tó di àlàdé sì ló dìrẹ́ ti eré. àlàdé ló dìrẹ́ ti eré. tábà lè ṣetán bẹ́ẹ̀ yẹn wọ́n á play ẹ̀ tábà ti edit tán ṣe gbogbo ẹ̀ tán wọ́n á gbọ́. nábà ní kò sọ̀rọ̀ láwọn ibì kan àwọn ibì kan dúdú. ọwọ́ fíìmù ni technical issue ni wọ́n fa wàhálà yẹn tí wọ́n máa dọ́gbọ́n báyìí èmi ni location manager aṣájọṣe wàhálà yẹn títí àròjútu ọ̀rọ̀ náà. ẹni tó wá ní fíìmù ńkọ́. fíìmù ò jáde dọ́là. owó tó wá jẹ gbèsè ńkọ́. kàṣà dúpẹ́ ọlọ́mọ bó ṣe ń ṣe nǹkan yẹn. ìyẹn ṣáà lọ bẹ́ẹ̀. ìyẹn lọ bẹ́ẹ̀. bó o lè ṣe àdèkọ àdèlé ìlú òpó alábàlúgbú omi. Àlàdé bá ní ìwọ ọmọ Èkó kí ló ń ṣe nínú abúlé yìí. ọ̀pọ̀ ìlú abúlé ìlú àwọn tẹ́lì. ó ní kí ló ń ṣe nínú abúlé yìí ẹ torí pé anọ́dìlà ìta ya fíìmù yẹn tán kò pẹ́ la lọ ya fíìmù Òjòjòlú kan ní Ìṣìnìgbò. Òjòlú náà ya àwọn àbí. níbọ̀ ọmọ Èkìtì làwọn ṣùgbọ́n Oǹdó ló sì wà Oǹdó làwọn àti Èkìtì Oǹdó ń gbà Oǹdó ni. a lọ ya fíìmù Òjòjòlú kan nínú igbó kan ní Ìṣìnìgbò ìyẹn l'Àlàdé fi mọ Ìṣìnìgbò tá a fi ya fídíò àkọ́kọ́ ibẹ̀ láti ya fídíò àkọ́kọ́ Ìṣìnìgbò láti ya nílùú Àkúrẹ́. fídíò àkọ́kọ́ nílẹ̀ Nàìjíríà yìí. kí ló kọ fíìmù náà. Ẹkùn. ta ló ní. Àlàdé Arómirẹ́. òun ni tó kọ́ ṣe. torí wípé ọ̀pọ̀lọpọ̀ ti gbóríṣiríṣi story bọ̀ èmi ò fẹ́ bá wọn dá sí torí kò ṣojú wọn ohun tó bá wù wọn náà máa sọ. ṣùgbọ́n ìtẹ́yìn mọ̀. ìtẹ́mi mọ̀ Àlàdé Arómirẹ́ ló bá wọn kan lọ sí Germany torí videoscope ó tóbi gbàǹgbà báyìí ẹnìkan ò lè dágbé. gbogbo fíìmù tó dẹ̀ ń wò ń gbà náà kàn gbé ríǹsì kàn shoot ẹ̀ sára ògiri kẹ́ ẹ̀ wò kedere ni. Àlàdé lọ Germany lórí kíní yẹn gbàǹgbà báyìí ni fídíò náà fi ń play wọ́n náà fi máa ń ka news lọ́hùn ni òun dẹ̀ débi lónìí mo dẹ̀ fẹ́ perform experiment kan o torí pé millions náà fi ya fíìmù wọ́n á pé tóun bá fi fídíò kámẹ́rà tóun fi yà tán edit ẹ̀ dáadáa tábàṣù lára kíní àáwò lára ògiri ó lọ ó dé ó béèrè gbogbo ìwádìí tó yẹ kó béèrè kíní yẹn wá ní wọ́n lò ní Jẹ̀bákò cinema ṣé Jẹ̀bákò ló wá ń di oro. ìdí oro náà ń Jẹ̀bákò. bẹ́ẹ̀ ni òun náà lò ń bẹ̀ lọ́ fi ń play àwọn Chinese film Indian film òun náà lò ń bẹ̀ kànú gbogbo ẹ̀ táwọn òun náà fi ń play bẹ̀ òun dẹ̀ máa ń lọ bẹ̀ tó lọ wo fíìmù ó wá tún súnmọ́ àwọn yẹn náà kí ni tẹ́ ń lo yìí nǹkan kan tá a bá ya fíìmù wa náà tá a bá ṣe é báyìí a mú kọ́ọ̀sì wálẹ̀ àwọn èèyàn á dẹ̀ rí nǹkan wò tó tì wá lọ Ìṣìnìgbò lọ yá. ẹ ti ẹ̀yà lẹ́kọ̀ọ́ rárá. àyà lẹ́kọ̀ọ́. wọn á bá yín níbẹ̀ ni ẹkùn. wọn á bá wa kó gbogbo àwọn aisho pẹpẹ àgbà kó gbogbo àwọn star àgbà náà àwọn Ògún Fọkòkò Ọlọ́fà náà gbogbo star pọ̀jù star studded ni Babare. bẹ́ẹ̀ ni bàbá àwọn Múkàrè gbogbo aláwa ní Ìṣìnìgbò la ya ẹkùn. lọ́dún wo sà. yóò bí around 80s ni dé. bí 86 bí 87 8 9. ni. torí 90 yẹn lèmi wá padà after tá a ṣe yẹn tó lèmi padà wá sẹ́kọ̀ọ́. so it should be 80. ìgbà tí wàá dé kó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. ìgbà tí mo wá dẹ́kọ̀ọ́ Àlàdé fà mí pé dandan ọmọ Èkó ní ẹ̀ máa bọ̀ lẹ́kọ̀ọ́ family house yìí wà bẹ́ẹ̀ òní rẹ́ǹtì lé kí ni problem ẹ máa bọ̀ àádọ́ máa kópa. mo wá ń wá màá máa wá lọ́sọ̀ọ̀sẹ̀ mo lè wá máa padà tọ́lá wa ṣe stage
níbẹ̀ yẹn tó dẹ̀ mo dẹ̀ láwọn ọmọ group ìbẹ̀rẹ̀ náà ti mọ̀ yín ìbẹ̀rẹ̀ náà ti mọ̀ yín ń dowó màá wá bóyá weekend àjọ ṣeré àlọ́ national theatre wọ́n ń ṣe stage náà national theatre àwọn èrè tó bá ní àwa náà ṣe Àlàdé náà organize kan àjọ ṣe ní oríṣiríṣi bẹ́ẹ̀ ṣáà ń wéko máa padà ìgbà tó wá di pé fídíò ti dé tẹ́kùn ti jáde tó di pé tó di tẹ́wọ́ gbà á èmi náà fẹ́ ya ń fídíò bẹ́ẹ̀ ni mo wá ya ayé obìnrin. lọ́dún wo sà. ayé obìnrin will be around 89-90. ẹ̀yin náà pẹ̀lú àwọn tó kọ́ ya fídíò. bẹ́ẹ̀ ni mo ya ayé obìnrin ṣùgbọ́n kò lọ púpọ̀ nígbà yẹn ó níwọ̀n bá tó máa ń tà ní dùmọ̀tà tọ́lá àwọn máa kó sílẹ̀ máa retí ara lọrin kó wà rà ní ibi tí piracy ti wọlé nìyẹn. ká ní wọn kó mo rántí pé táwọn Sunny bá release record táwọn òbí bá release record wọ́n máa kó wá wọ́n á fi mọ́tò dẹ́ka ńlá báyìí wọ́n á fi kó káàkiri wọ́n á kó dé north ìjọba bá release ẹ̀mí náà máa release ẹ̀ lọ́hùn. ṣùgbọ́n àwọn marketer ti wá ń bí wọ́n bá ti tẹ bóyá 10,000 5,000 wá kó sí dùmọ̀tà ará north àwa ará east àwa àwọn náà bá bẹ̀rẹ̀ sí dọ́gbọ́n láàrin méjì ọ̀nà wọn ní dẹ́kọ̀ mọ́ bí piracy ṣe wọlé nìyẹn káná ń ṣe báwọn Sunny wọ́n ń pirate àwọn Sunny náà pọ̀ kó pọ̀ torí pé tó bá máa release Sunny níjọ́ Monday wọ́n ti fi mọ́tò kó dé lọrin kó dé north kó dá ṣáájú Monday àárọ̀ Monday gbogbo oúnjẹ orin rà ní. ṣùgbọ́n fíìmù tí wà ò rí bẹ́ẹ̀ bí piracy ṣe wọlé nìyẹn. èmi náà wá ṣe ayé obìnrin yẹn kò fi bẹ́ẹ̀ lọ ẹnìkan ló fún mi lówó lọ́dún náà o. chelsea ló padà bẹ́ẹ̀ rówó. àrí díẹ̀ orí kò dá àrí tán wọ́n fún mi ní 15,000. lẹ́múyà fíìmù. ó láfi yá àtúná tán. 15,000 bí 12,000 lánàá gbà náà bóyá 12,000 àbí. ẹ̀sán àwọn òṣèré ni. àsanwó òṣèré pọ̀ bẹ́ẹ̀. èlò ní wọn à ń gbàǹgbà náà. ayé dàǹgbà náà tó bá rí 100 naira gbà lówó ni ẹ ó bá rí 200 300 gbà. ṣé wàá padà sódà bẹ́ẹ̀ palamọ́ ẹ jókòó sí kò bẹ́ẹ̀. nígbà tí mo ti wá ya ayé obìnrin ó ti sè pé àná mójútó ìdúmọ̀tà kí ló ń lọ kí ló ń ṣẹlẹ̀ kí la fẹ́ tà kí la fẹ́ rà ló ti èmi náà dédì kọ̀rọ̀dìkìlà. gbogbo àti mo ya ayé obìnrin yẹn ẹnìkan kò tẹ̀mọ̀ pé ẹnìkan rí dísì fíìmù wọ́n ti ẹ̀mọ̀ kan rí dísì kankan ṣùgbọ́n nígbà tí mo wá ya kọ̀rọ̀dìkìlà ó fẹ̀ dáadáa. ó fẹ̀ dáadáa. ẹ dúpẹ́ ṣẹ̀ṣì rówó. arówó. ẹ ra mọ́tò ń bẹ̀. ìgbà náà ṣáà ń lé mọ́tò ṣáá. bọ́tẹ́ wà òkè. èèyàn máa wà òkè ní àlégbà fẹ́ ra mọ́tò ọ̀pọ̀lọpọ̀ òṣèré Yínká Quadri nìkan ló ní 504. ó làwọn ní mọ́tò bàbá ni àbí. mọ́tò bàbá ẹ̀ ni. láàrin gbogbo yín gbà yẹn. òun ló ní 504 ìgbà tó yá Jídé náà ra 504. kò sẹ́ni tó ń lé mọ́tò bí àwọn ọmọ ọ̀sìn lé mọ́tò. benzo ní kálukú ń lé kiri báyìí. bẹ́ẹ̀ ni ìtàn fẹ́ǹsì nìyẹn bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ mi ṣe padà sékòó tí mo kó wájú kò nìyẹn pé ẹ̀sán lọ ṣe ní tó fi gbogbo ẹrù mi tọrọ lóńdó ni a gúrùpù mi mo ní kó lọ máa gbélé mi 2 bedroom gbéǹgbà náà gbàràmù ní yàrá kọ̀ọ̀kan àti pálọ̀. bọ́ aláàjì náà ti darí padà wálé. gbàtẹ́mi ti wá padà síbí àwa fẹ́ ṣe léyà kan àbúrò wa ní ṣé òde ń lọ gbé dáadẹ́ wálé kán wá ṣọdún níbí mo ṣe lọ nìyẹn mo wá lọ gbé wọn àwọn tí wàá dá gbangba náà wọ́n ti wọ bí 89 88. bó ṣe kú jókòó sílé nìyẹn. gbàdúrà débi pé ọmọ máa wọkọ̀ káàkiri tún padà kílẹ̀ lọ ṣe lọ iṣẹ́ wo lẹ̀ ń ṣe gan. ẹ jókòó yín. so Bàlájí ṣe padà sẹ́kọ̀ọ́ náà nìyẹn. wow àìpẹ́ náà nìyẹn Àlàdé ló ṣokùnfà. Àlàdé ló ṣokùnfà mi kárí kò sí Àlàdé ni màá ṣe wà lóńdó. tó fi wá ṣíra bó làjọṣepọ̀ yìí méjì. ìgbà tó ti lè fà mí yẹn tàdé tíjọ iṣẹ́ kan lájọ ń ṣe. bó wàá làjọṣepọ̀ yìí tó fi lọ jábọ̀ fún Dùmọ̀rè. Àlàdé gbogbo àgbáyé mọ̀ pé ọ̀rẹ́ kan ṣoṣo tí mo nígbà náà nìyẹn. Really? bẹ́ẹ̀ ni. títí tó fi lọ. tó bá rí Báyọ̀ wàrà Àlàdé. bẹ́ẹ̀ ni gbogbo sinimá wa tá à ń kọ́ gbà náà tá a bá kọ ọ̀rẹ́ méjì Àlàdé àti Báyọ̀ ni. nígbà tó wá tó lọ fáwọn bẹ́ẹ̀ lójijì gbọ́dọ̀ sí lára yín. kò yẹ kó tó máa béèrè yẹn. mo yẹ kí n béèrè. ó jẹ́ nǹkan tó dunni lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ nǹkan ìbànújẹ́ torí pé ó die at younger age kì í ṣe kú Ọlọ́run
torí ẹni bá kúkú accident ó ṣe kú ọlọ́run. Ọlọ́run kọ́. Ọlọ́run ò ní kí mọ́tò lọ́wọ́ wà yàn pa. Èmi ò gbà pé kú ọlọ́run. Ká ló wà lónìí. Ká ló wà dèní. Ṣé mọ̀ pé Àlàdé ṣe àwọn nǹkan kan tí ọ̀pọ̀lọpọ̀ onítíátà ò ṣe. Àlàdé lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe home video ẹkùn. Àlàdé lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ dá tẹlifíṣàn Yorùbá alẹ́ tán kì í sóyìnbó bẹ́ẹ̀ rárá. Yọ̀tọ̀mí TV Cable TV bẹ́ẹ̀ni ọ̀pá tí nìkan láwọn lọ láwọn kó sórí ilé ọgbà. bẹ́ẹ̀ni tó lọ́pọlọ gan. Àlàdé lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí talẹ̀ kápolówó ẹ̀ lórí Yọ̀tọ̀mí STT. torí pé ó ní tẹlifíṣàn yẹn òun ló fi polówó àwọn èèyàn dẹ̀ yàbò wọ́n dẹ̀ rà á wọ́n dẹ̀ kọ́lé wọ́n deliver ẹ̀mọ ẹ̀tàn kọ́lé fáwọn èèyàn gbà náà ẹ̀mọ ẹ̀tàn kọ́. Ìyá gbọ́. 900,000. Kò tí ẹ̀ 1 million. Kò 1 million. Àyàn sì ń gba ọkọ̀ wọ́n sì ń gbalé. Room and parlour 750. Àlàdé. Bẹ́ẹ̀ni 750 wọ́n dẹ̀ kọ́lé yẹn lọ rẹpẹtẹ. Tíjọba ò lè ṣe. Tíjọba ò lè ṣe 750,000. Wọ́n á tún ní ẹ máa sanwó yẹn sí báǹkì díẹ̀díẹ̀ báǹkì yẹn wà níbi Ìkẹjà mi ní dárúkọ ẹ̀ ẹ lọ máa sanwó sí báǹkì. Bẹ́ẹ̀ bá ti sanwó dé certain stage ẹ wá gba kọ́kọ́rọ́ ẹ wá gba léyìn. Bàbá nígbà kan a gbọ́ pé a rí pé àwọn náà sì mọ̀ pé ẹgbẹ́ kò tí ẹlẹ́fẹ́ ṣe gómìnà ẹgbẹ́ ANTP lẹ́kọ̀ọ́ ń bí ẹ ṣe wọ́n fún yín mọ́tò kódà wọ́n fún ẹgbẹ́ mọ́tò abẹ́yẹn náà fún mọ́tò ni. Wọ́n fẹ́ gbẹ́ mọ́tò tẹ́lẹ̀ sọ́ọ̀sì fún. wọ́n ní wọ́n fẹ́ gbẹ́ nílẹ̀. Bẹ́ẹ̀ni. Ilẹ̀ ń kọ́ bọ́lẹ̀ gbé sí. Ṣé mọ̀ pé. Mọ́tò dà. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ òṣèlú sójà go sójà com ni. Báràkì ló lè gbé ẹlúgbé. Báràkì ni òkú omi kan ẹgbẹ́ òkú omi kan òótọ́ mo gba gbogbo àwọn nǹkan yẹn ẹgbẹ́ ló ní èmi kan mo ní nígbà tí táàmù mi pé tí mo fẹ́ kú ò mo kó gbogbo ẹ̀ fún. wọ́n dìbò yọyín ni àbí ẹni ẹjẹ ń lọ sinmi náà. ọdún mẹ́rin là ń lò nígbà tí ọdún mẹ́rin pé mo kú òun bẹ́ẹ̀ mo padà pé mo fẹ́ padà dìbò ṣùgbọ́n bálágbára ṣe wàá lò náà lágbára wà nù ẹgbẹ́ àwọn kan tó ń rò pa àwọn lágbára wọn ní rárá Rẹ́mi Ṣítàbé ti gbọ́n jù ọmọ Èkó ni ó rí gbogbo nǹkan gbà freely àwọn alágbára kan ni. Àwọn alágbára wo àtàwọn wo. Tí n bá sọ pé alágbára ẹ wá lágbára àgbà náà ẹ wá lágbára wo lórí wà nù ẹgbẹ́ ẹ mọ̀ pé mo gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan fẹ́ gbẹ́ngbà náà mo lajú ẹgbẹ́ ńgbà náà ọ̀pọ̀lọpọ̀ tí ò ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ Ọlọ́run lò mí mi sọ pàgbára mi láti ṣe. Ẹ súnmọ́ ìjọba Èkó dáadáa. Mo súnmọ́ ìjọba Èkó dáadáa. Ẹ súnmọ́ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ni. Àti sẹ́nẹ́tọ̀. Bẹ́ẹ̀ni. Olúrẹ̀mí Tinubu. Bẹ́ẹ̀ni dáadáa. Torí wípé ńgbà tèmi ti wà lórí oyè wọ́n máa ń pàṣẹ àmọ̀ kan ńgbà náà máa ń sọ wọn ni gómìnà méjì ló wà lẹ́kọ̀ọ́ gómìnà Rẹ́mi Ṣítàbé àti gómìnà Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ni àwọn aláwàdà kan máa ń sọ bẹ́ẹ̀ torí àwọn kan tí mo rí gbé ṣe mo rí àwọn kankan gbé ṣe ẹgbẹ́ ò lọ́fíìsì rí mo gba ọ́fíìsì fẹ́gbẹ́ wọn ò rán ọmọ ẹgbẹ́ kan mọ́kà rí mọ́kà 6 báyìí náà kó fún mi pé ẹ gbà àfẹ́gbẹ́ ẹ̀yin. Ẹ̀yin náà sì lọ́nú ẹ̀. ilé lọ́nú ẹ̀. Aláàjì tá ń pè yín kọ́. wọ́n fún mi ní tèmi. Àmọ́ èdè mẹ́ka. mọ̀ọ́dún mọ́kà nígbà tán kó 6 fún wa táwọn ọmọ ẹgbẹ́ pín tán ti àjìdé ìyá wa Excellency Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu wọ́n wá rí mi aláàjì kí ni kan mo ní èmi ò máa ń ṣàlájì àfọyín mọ́kà 6 mo ní wọ́n fún wa ẹ ṣe wá sọ pé kì í ṣàlájì mo ní àwọn ọmọ ẹgbẹ́ ni. so ẹ̀rọ 6 àkọ́kọ́ fún yín kí ló fà á kí ló ṣẹlẹ̀. ẹgbẹ́ náà fún. ẹ̀yin sọ ọmọ ẹgbẹ́ ni. ọmọ ẹgbẹ́ ni mí náà wá sọ pé ẹ̀ẹ́dẹ̀ bá wọn lọ lọ́dún tó ń bọ̀. ẹ̀ẹ́dẹ̀ bá wọn lọ lọ́dún tó ń bọ̀. lẹ́sẹ̀ wá lọ tí. ọdún tó ń bọ̀ yẹn èmi ò kákún London ni mo ti ẹ̀ wà tọ́nà wá mi ní government house. táwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo wọ́n máa ń wá ẹ̀ mo ló wá kíní kan ẹgbẹ́ àmọ́ èmi wà London. mo jáyé London tèmi. àwọn tó alálàájì máa bẹ̀rẹ̀ sí gbéra lọ́tùlá. mo ṣe bọ̀ gírígírí mo dé. padà sí Nàìjíríà. padà sí Nàìjíríà ń bá lọ èmi rò lẹ́tà amadu ẹ̀ ti wà lẹ́ mo ní wọ́n sọ́la sí ẹ̀mí o. mi ò kákún. lèmi náà fi lọ àjì. ilẹ̀ ẹgbẹ́ wa ń kọ́. mo ní mo hand over ẹ̀ fún àwọn tó wọlé padà. bọ̀bọ̀dọ̀ wà báyìí tó sì wà ṣá ilẹ̀ wà.
tí n bá ti rí wọn. ìbáwọn náà máa wá sórí ètò. ANTP nìyẹn gbà yẹn tampan rẹ ṣe àbí. ẹgbẹ́ kan náà ni ṣé iṣẹ́ kí ni iṣẹ́ ọ̀tọ̀ ni tampan ń ṣe ni ṣèbí iṣẹ́ rí ìtàgé náà gbogbo àṣẹ. àwọn ìpadà ẹtúlẹ̀rẹ̀ ṣe gómìnà tampan náà. nígbà tí ẹgbẹ́ wa pín sí méjì pẹ̀lú wàhálà tí mẹ́ta àbí mẹ́rin gan tiẹ̀ ni. ó tiẹ̀ wá pé yẹlẹyẹlẹ. ti ní tíjímàn àwọn Túndé Ọláoyè Saheed Balógun lọ̀gá wọn bẹ̀ ó yá. nígbà tẹ́pẹ́ wa pín yẹlẹyẹlẹ èmi wá fọ́ sí tampan. ẹ bá àwọn ọ̀gá Bello lọ. àwọn ọ̀gá Bello Jídé Kòsọ́kọ́ lọ. àwọn ọ̀rẹ́ yín kákọ́dù yìí. àwọn ọmọ ẹgbẹ́ kan tó wá dìde pé bàbá àwọn kan ti ń jóye inú tampan ẹ ṣe dáadáa ẹ tún padà wá sí tampan tẹ wá ṣe gómìnà lẹ́kọ̀ọ́ yìí la fi rò pé tó bá jẹun tẹ fẹ́ nìyẹn á ṣe. ẹ wá jáde. mo wá jáde. ṣẹ́ẹ̀sì wọlé. bí ní wọlé torí pé olóòótọ́ ìlú òṣìkà ìlú ni ṣé mọ̀ pé gbogbo tèmi ṣe ń gbà yẹn mo dí àwọn kan lọ́wọ́ ni. bọ̀ ìrìnlẹ̀ mú wọnú ẹgbẹ́. kí ló ń ṣẹlẹ̀ ní òṣèlú sí ẹni tó ní dáadáa wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn tí ò ní ọkàn àti àyà àgbà ṣe tó dáa sínú ìlú wọn nígbà fáwọn yẹn. láti ṣe. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ wá padà wọlé. a padà wọlé. a wọlé wa. ẹ wọlé sílé. lẹ́yìn ètò ìdìbò ọ̀hún oríṣiríṣi náà ni a gbọ́ èdè bàbá ó dàbí mo rí ń gbà yẹn wọ́n ní àìsàn stroke bó ṣẹlẹ̀ bó ló ṣe wáyé àwọn kan àtàkùn àbóyá election tó lọ tọwọ́ bọ̀ ní bó lè ṣe wáyé sá. n tó pamọ́ ojú Ọlọ́run tó. èmi ò gbàgbọ́ pé nìkan ń ṣe nìkan wọ́n máa ń sọ ọ́ ṣùgbọ́n máa ń gbà pé tíṣẹ́ ọwọ́ ẹ̀ bá mọ́ ọwọ́ ayé kan ò ní ká ẹ̀. ilé ayé tàdé wà yìí ups and down ni o lè gbàdúrà kí gbogbo nǹkan máa lọ smoothly Ọlọ́run ò dáyé bẹ́ẹ̀ wà á rí mìmì ṣùgbọ́n mìmì tó máa mì wá tá a gbẹ̀mí wa Ọlọ́run má jẹ́ àrí. Allahumma àmín. àdúrà tí ọmọ máa gbà nìyẹn bá ti ń gbàdúrà yẹn má gbàgbọ́ pé ẹnìkan ló ń ṣe é. ẹ̀yin ò tiẹ̀ wá kiri ẹ gbà fọ́lọ́run. mo gbà fọ́lọ́run ìmí tí ẹ ti gbà pé títàn ti dé. nígbà yẹn. wàláhì tàláhì ìsúnmọ́bìlà làṣìláwà mo gbà pé títàn ti dé torí ẹbí mi kan ò ṣerú ẹ̀ rí ẹbí mi ò gbọ́nù tán. ní pé bẹ́ẹ̀ ó tiẹ̀ kọ́ nìkan rí. tiẹ̀ kọ́ nìkan rí ọkùnrin mi kan wá ní bó ló ti rélé yìí mo ní. torí pé wọ́n ní ewé kan ò ní jábọ̀ lára igi kọ́lọ́hún máa mọ́ ohun tó bá ṣẹlẹ̀ sẹ́dá náà ó lè jẹ́ fún gbéga bẹ́ẹ̀ ni ó lè jẹ́ fún gbéga ẹ̀wọ̀n fẹ́ kankan sínú atẹ́gùn ẹ̀wọ̀n wá lọ kọlù oúnjẹ kìíní kan tí ń sọ kìíní kan fún ẹ ìpàdé meeting àádìgómìnà ni mo lọ ṣe within Ìkòròdú within Ìkẹjà sí Ìkòròdú mo ní accident lẹ́ẹ̀mẹ́ta. ṣé nígbà election tampan náà. bẹ́ẹ̀ ni mo ní accident lẹ́ẹ̀mẹ́ta. nígbà tí mo ní accident yẹn lẹ́ẹ̀mẹ́ta jeep ni mọ́tò tí mo gbé ńjọ́ náà mo wálé mo bà mọ́tò òyìnbó kan jẹ́ nínú ẹ̀ náà ní Ọ̀rẹ́gùn mi mọ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ mo ṣá manage mo gbé Uber mo lọlé ìjọ́ kejì mo mẹkáníìkì wá wọ́n wá tún mọ́tò yẹn ṣe wọ́n tún mọ́tò tọ̀dọ̀ mi náà ṣe mo gbé mẹkáníìkì láti Ìkòròdú jẹ́ ká lọ gbé mọ́tò mi tó bàjẹ́ wálé mẹkáníìkì ló wà mí wálé ó wà mí dé Ìkòròdú roundabout mo sọ̀kalẹ̀ kí n gba òun bá tiẹ̀ lọ kí n mo gba kí lọ́wọ́ ẹ̀ wọ́n ní bàbá ẹ̀ máa wọ́ bàtà kan ni mo wọ̀ mo ní bàtà wà lẹ́sẹ̀ mi ẹ̀ wọ́ bàtà ó wá lọ sínú mọ́tò lọ mú bàtà yẹn wá mo wá wọ̀ mo ṣe o mo dẹ̀ gba mọ́tò lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ tán padà mo tún padà sọ́nà Èkó. ilé kọ́lẹ̀ ń lọ ni. ilé ni mo ń lọ mo padà sọ́nà Èkó ọ̀nà Èkó tí mo padà sí yẹn ni mo rí BRT lẹ́gbẹ̀ẹ́ kan báyìí BRT rèé by right mo ti ń lọ Èkó nìyẹn mo kàn tán padà sẹ́gbẹ̀ẹ́ báyìí pé kí n gba ibi Unity Bank jáde mo fèsì tírélà ni tírélà jẹ́ gbogbo ẹgbẹ́ yẹn lọ báyìí ni ó jẹ́ eré kẹrin. gbà náà Yèmí wá sọ pé there is something. fishing.
kankan ṣẹlẹ̀ mo ṣe padà nìyẹn ọmọ yẹn wá ń pè mí ọmọ mẹkáníìkì tí mo jálẹ̀ ń pè mí ó dúró sọ̀rọ̀ bá ó wù mí lọ́wọ́ ń pè mí ń bẹ̀ pé Èkó lẹ tún lọ ní bàbá ń lọ ṣẹlẹ̀ ìbílẹ̀ lẹ́lẹ́ ń lọ Èkó ó ṣà ń pariwo yẹn ń bẹ̀ mo wá lọ tọ́n débi tó pé ó wò mí àbí mo fẹ́ lọ tọ́n àbí mo máa padà òun náà kú èlójú kan tó wà mo wá bá ń bẹ̀ mo ṣe dé bá ọmọ yìí rè bàbá kí ló dé ìgbà yẹn lè fèsì ni gbogbo ẹgbẹ́ bíi ti jẹ́ lọ́lẹ́gbẹ̀ẹ́ tírẹ́dà kí ló ṣẹlẹ̀ mo ní accident mo wò náà kí ló dé tún lọ ní Èkó mo ní mímọ́ mo ní bó accident mo ní sìn mo wá gbà pé nǹkan kan ń ṣẹlẹ̀ gbàkí gbèmí ní ṣọlá hospital ọmọ yẹn lọ́wọ́ gbèmí lọ sí hospital àwàdà hospital doctor check ó ṣe oríṣiríṣi wọ́n ṣàlàyé bó ìṣẹ̀lẹ̀ fún ó ní sign of stroke ni ó ní ọwọ́ ẹsẹ̀ yìí ò ṣiṣẹ́ so èmi rò pé mo yí mọ́tò ni mi ò yí because kò sẹ́jẹ̀ ń bẹ́ẹ̀ kò ṣiṣẹ́ ló mú mi gbá ẹgbẹ́ yẹn náà ni mo fi ń ṣe gbogbo àwọn accident yẹn ṣùgbọ́n lọ́lá Ọlọ́run lọ́lá àwọn èèyàn lọ́lá àwọn aládùútì because ẹni tí stroke bá ṣe rí tó bá rúlà tí ò ti ẹ̀wọ̀n rárá báyìí ó yẹ kó máa dúpẹ́ fọlọ́run wọ́n bá àwọn alátìlẹ́yìn àwọn aráàlú òyìnbó wọ́n dúró tì mí tó gbogbo yẹn ti gbọ́ torí pépà ti gbé everything ti gbé wọ́n lómi rò pé mo ti kú ṣùgbọ́n àwọn aláàánú wọ́n dúró lamẹ́ríkà ní London ní káàkiri Nàìjíríà àwọn fámìlì mi ẹgbẹ́ yín náà ń kọ́ ẹgbẹ́ náà dìde ṣùgbọ́n àkìímọ̀ wò bí ọlọ́mọ wọ́n gbìyànjú gbogbo àwọn Kújídé pé ló nǹkan yín kákọ́ dùrù wọ́n dúró pé ààrẹ mi sí tàbí òun ṣèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi rẹ̀ lè ní adúpẹ́ fọlọ́ alhamdulillah ọdún méjì yẹn mi ò gẹ́ẹ̀tì ara mi but báyìí ń kọ́ alhamdulillah àlàáfíà tayọ alhamdulillah rabbil alamin tán bá parí sáà ṣẹ́tùn ní kọ̀ǹtẹ́sì àbí ìyẹn ti lọ nìyẹn èmi ti ṣàgbà òde náà báyìí eré kan tí a bá sásásá náà tó ti lé là ó yẹ kó jókòó láti lè ṣe àwọn ibi láti ọ̀dọ̀ arábìnrin Yọ̀sọ́lá ọmọ Akínlẹ́jọ́ ní káfí pé bàbá ẹ ṣeun tí ẹ bá wa dé bí o. ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe o iléeṣẹ́ yóò ní jóná o àmín Ọlọ́run a tún bọ̀ gbèrú jù báyìí lọ o àmín a máa ròkè sí lágbára Ọlọ́run àmín owó rẹ̀ lẹ́wọ̀n máa pa ń bí o ẹni pàwọ́ ẹjọ́. àmín Ọlọ́run bàbá kíáni tuntun tó ń bọ̀. tuntun tó ń bọ̀ iṣẹ́ tá a mọ̀ ṣe náà rèé láti bí 40 ọdún tó ti lé dáadáa. tẹ̀tí ń ṣe. láti ń ṣe 1980 ni mo kọ́kọ́ lọ́ǹchì Remi Trophy Theatre. Remi Trophy Theatre. torí pé Taofik lórúkọ bàbá mi. Alhaji Taofik Ibrahim Shitabe. orúkọ tèmi Rahim wọn á mú Remi. torí gbà yẹn tí bàbá mi sọ pé o lè ṣiṣẹ́ alágbe o lè mọ ní ẹ̀yẹ mi níjẹ́ orúkọ yín ni. wọ́n á change Rahim sí Remi mo change Taofik sí Trophy. ẹ̀yin náà lè rí ẹ̀ bá. ohun tó wù yàn ṣe ni ṣùgbọ́n nígbà tá a ṣe obìnrin àsìkò tọkọ Remi Trophy. obìnrin àsìkò lọ́lá ìdíjẹ́ máa ń bá bẹ́ẹ̀ni ìgbẹ́ náà sọ pé ìdíjẹ́ ṣé ìwé ní ìyàrá lórí. Aládé arúgbó nígbà tá a ṣe obìnrin àsìkò tọkọ orúkọ mi ọkù mi kọ ẹnjìnìà wọ́n jẹ́ dárúkọ wọn Shitabe ṣá. orí Shitabe náà pọ̀ bá. mo rí ẹ nínú fíìmù yẹn ṣùgbọ́n wọn kọ orúkọ ẹ síbẹ̀ mo ní orúkọ mi wà ńbẹ̀ wọ́n ní orúkọ ẹ síbẹ̀ mo wò ó mo tún wò orúkọ ẹ síbẹ̀ mo ní orúkọ mi wà ńbẹ̀ mo ní pàtàkì alájí ní kí n bá ṣe tíátà tọ́dẹ̀ ní orúkọ àwọn ọmọ àwọn ò fẹ́ kí n bàjẹ́. ok ìdílé Shita kan ń ṣàgbé àwọn máa ń fún alágbè lówó. àwọn fún yàn lówó ni. lẹ́mi náà dẹ̀ wò pé ok jẹ́ kí n yí orúkọ mi padà pé èmi ní Remi Trophy àní Remi Trophy báwo wọ́n mọ̀ Shitabe lẹ́kọ̀ọ́ ọmọ Èkó pàtàkì ọmọ Èkó irọ́ o tó àti báyìí ni mo ti wá ń lo Remi Shitabe alájí ni wọ́n lè wára dùn sí. inú àìní wọ́n dùn sí kan tó kú wọ́n ti ẹ̀ ṣàdúrà fún. alhamdulilayi shukran ọláfà àbáríkà sí àmín gbogbo bí Shitabe náà ní bàjẹ́ àmín ẹ̀fà pàápàá mi kí Jọkẹ́ Shitabe náà ọmọ yín dáadáa tó ẹ jẹ́ ká fi kọ́ bí lónìí pẹ̀lú ògbọ́lá á tún para wá torí kí ni ọ̀rọ̀ sì pọ̀ ń bẹ̀ o. ọ̀rọ̀ pọ̀ àsọ̀rọ̀ bẹ́ẹ̀ ni a kàn mú lérèfé ni àsọ̀rọ̀ lérèfé la mu
àìsọ̀rọ̀ bá a ṣe ṣe gbẹ́gàn rárá. àtò wá jọjọ rẹ̀ torí wọ́n ti ṣe báyìí wọ́n ti sọ wọ́n ti yí nǹkan wọ́n yíwọ́. ọkùnrin já lọlé tó adéwọ́n Múkàsí lórúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú mo di ọmọ àdà dúdú tó mẹ̀gbẹ́ dá ọmọ arówó ẹlẹ́dẹ̀ joyè òní pẹ́pẹ́ múṣìkí àná òpìpì pírímù nísàlẹ̀ àdà ilé mọ̀mọ́ mi nù tá a bá dé alẹ́ ìwé ayẹyẹ àbíyè tó ẹ̀ bá kí bàbá mi Ọlámilékún Dàda ó dàbọ̀.